Ọ̀jẹ̀ olórin Abbas Àkàndé Obesere táwọn èèyàn tún máa ń pè ní ọmọ rápálá lórí stage má ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ o tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní pè ní Obesere tóun fúnra rẹ̀ ṣe gbà pé kí wọ́n máa pòun ní Obesere. Kódà ó sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti olórin fújì kan tí wọ́n pè ní Easy Kabaka. Kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ orúkọ láàrin Obesere àti Easy Kabaka tá à ń sọ yìí? Olórin fújì náà ni Easy Kabaka yìí nítorí ọ̀rọ̀ orúkọ àwọn nǹkan kan jẹyọ láàrin Obesere àti Easy Kabaka tó fi di pé Obesere wá bẹ̀rẹ̀ sí pẹ̀rẹ̀ ní African Fuji Michael Jackson, ṣùgbọ́n Easy Kabaka òun pẹ̀rẹ̀ ní Fuji Michael Jackson. Àbẹ́rí báyìí kí ló wá ṣẹlẹ̀ tí Obesere tún wá fi sọ̀rọ̀ ẹ̀ ní original Obesere tí àwọn èèyàn sì ń pè ní African Fuji Michael Jackson? Ọ̀rọ̀ pọ̀ tẹ́ máa gbọ́ nínú fọ́nrán yìí. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Báwo ni orúkọ Abbas Àkàndé ṣe wáyé tí àwọn èèyàn fi ń pè ní Obesere? Àfi kẹ́ ẹ gbọ́ fọ́nrán yìí. Ṣé rí Obesere ò ṣe àbísọ mi o. Kì í ṣe orúkọ ìyá mi, kì í ṣe orúkọ bàbá mi, kì í ṣe orúkọ tán bí mi tán sọ mí. Ara àwọn ohun tọ́lọ́run jù wá ni. Ọlọ́run dẹ̀ ṣàdédé jù. À ń pe ọmọkùnrin kan ní Adélékè. Ìkan náà lẹ́yìn ìwọ̀n tí wà l'Amẹ́ríkà ń sìn. Ó lè ṣe dáadáa. Inú mi dẹ̀ ń dùn. Èyí tó máa ń rí pé ara àgbéga ló jẹ́ fún mi. tó Adélékè yẹn ládùúgbò wa lébùté mẹ́ta gbogbo àdúgbò sọ̀rọ̀ ìjọ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ bí adé 87 88 wọ́n máa pe ọmọkùnrin yẹn ní Obesere ní Adélékè tó bá kọjá bí kan báyìí wọ́n á ní orúkọ kì í ṣe Obesere, Adélékè lórúkọ ẹ̀. Obesere ibi tó máa ti pè Obesere yẹn ó máa bójú ìwádìí sí bá wọn jà ń bẹ̀rẹ̀ ìjà gidi ó ṣe ìjà kékeré o máa ń bá wọn fa wàhálà gan ni pé wọ́n máa ń pè lórí nǹkan ẹ̀ náà nǹkan mẹ́rin òun dẹ̀ wà lẹ́yìn tèmi ìgbà ló ta lẹ́yìn mi òun la pè rẹ́kọ̀dù mẹ́ta ni pé Adélékè ó sì máa relú òyìnbó nítorí ìgbà ó ti yé yín tó máa ti pè lórúkọ ìbínú ni ìjà ni bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ pọ́pùlà. irú wọn pọ́pùlà jẹ̀mí tí mo tó. tí èèyàn bá sọ pé ẹ má pè mí lórúkọ kan orúkọ yẹn máa padà lẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni ó pọ́pùlà ju èmi gan tí mo tó jẹ́ pé ó gbèrè lẹ́yìn mi lọ. ọ̀hún mi ju Abbas Àkàndé. Rápálá. ọmọ Rápálá lọ. wọ́n àdìjọ́ kan wọ́n gbèpè máa wò. ó máa ń pe ọmọkùnrin ìlú gbèsè. ó jẹ́ lóhùn òfin orúkọ yìí. òun lẹ́nu bí Obesere ṣe bẹ̀rẹ̀ sí jẹ́ Obesere nìyẹn o. ó tún pọ́pùlà. ó wá láti pé lórúkọ yóò ń bá wọn jà ní. gbogbo àjọ orúkọ yẹn ń ṣe gbogbo èmi gángan ló Obesere commander alias Ofogbo. ó ti ṣe bẹ̀ sí jẹ́ orúkọ yẹn àwọn ayé kan gbójú kúrò ní ara tiẹ̀ náà pé lórúkọ yẹn mọ́. nígbà tó yá àwọn kan tó ní ogun pé Obesere tẹ́mi ni mo ń jẹ́ yẹn mo fi ń bú obìnrin ní. bí bàtà kí wọ́n sọ pé bẹ́ẹ̀ àwọn obìnrin oníranù náà pè bẹ́ẹ̀. gbọ́dọ̀ bẹ́ẹ̀. mo bá tún drop orúkọ yẹn mi bá tún gbéra mi orúkọ yẹn mọ́. láàrin kan ní Obesere yẹn. Obesere yẹn. ìgbà tó kàn díjọ́ kan ní bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin sígbà yẹn tí mo ní mo fẹ́ drop orúkọ yẹn báyìí tó wọ́n níbi tá a máa ń ṣeré ní fágbà ìmú nígbà yẹn fágbà ìmú yẹn lébùté mẹ́ta ní Brickfield area fágbà ìmú junction. àwọn kọ́kọ́ wa bá mi ní máa bọ́ ẹ̀sìn mi pé àwọn lọ ságbó lágbájá lánàá àwọn lọ ságbó tàmẹ́dù lágbájá ń sọ pé òun wọn l'Obesere àfà ẹ̀dẹ̀lẹ́fẹ̀ẹ́ jẹ́ orúkọ yìí mọ́ ẹ má sọ pé ẹni jẹ́ orúkọ yìí mọ́. àwọn kan ti jẹ́ òkú wọ́n ti lọ ń jẹ́ Obesere. àwọn kan ti fẹ́ máa lọ jẹ.
again pé à ṣe o máa ń wò pé ìlú máa fẹ́ ṣe báyìí. Ọlọ́run ẹgbẹ́ mi náà bí ẹni wọn bá tẹ̀lé tí mo fi ń lọlé ayé ni. Ìgbà tó tẹnubọ nìyẹn ni tẹnubọ orin nìyẹn pé tó bá ti gbọ́jọ́ tó Obesere bá mi jó Oskonto orúkọ bàbá mi ní Obesere orúkọ màmá mi ní. Tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé nítorí gbogbo àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sọ pé obìnrin lèèyàn ń bá wí àbí yóò ń dọ́gbọ́n pa àwọn obìnrin kan lónìí ranù. Wọ́n ò gbé dáná tẹ́ ẹ bá ti sọ pé mo ń bú obìnrin ni mo ti bú ìyá mi náà nìyẹn. Ìyẹn ló fi lè gbé orúkọ ìyá mi. So Obesere ẹlòmíín sí Obesere yẹn ló tẹ̀ wá mọ̀ sí. Obesere ló máa ní òun orúkọ ṣàdí àyà mi. Obesere láti ṣiṣẹ́ pé ilé Obesere wọn là mọ̀ bẹ́ẹ̀. All right, now nígbà tí a bá ṣe rẹ́kọ̀dì yẹn àkọ́kọ́ that should be introduction àbí. Bẹ́ẹ̀ni. Ẹ sọ pé ẹ̀yin ni original African Fuji Michael Jackson. Kí ló dé tẹ́ fi original sí? Ẹnìkan wà tó ń jẹ́ Easy Kabaka ẹni ẹ ti pera ẹ̀ ní Fuji Michael Jackson ẹ wá dé ẹ sọ pé ẹ̀yin ni original Fuji Michael Jackson. Kí ló ṣẹlẹ̀? Adúgbò lọ́dọ̀ náà ṣé ìwọ̀n gbà ẹ́ náà. Ẹ hàn pé wọ́n yà máa dúpẹ́ àròpẹ́ jáde ni. Alhamdulilayi. Ó di eyín ṣe rí African Fuji Michael Jackson àwọn ayé ló sọ mí bẹ́ẹ̀. Mo dẹ̀ èjì kí n máa ṣe bí lágbájá mo ò láìkí kí n máa ṣe bí ẹnikẹ́ni ẹni tó bá wúlò ṣe bí tèmi o bọ̀ mi máa ń láì kí n dúró wọ́n mọ̀ pé mo dúró mo láìkí kí n wà mí kan. Kéèyàn gbọ́ ohùn mi láti òkèèrè bí máìlì 100. Kẹ́ni yẹn má sọ pé ohùn yẹn jọ ohùn lágbájá kẹ́ni yẹn sọ pé ohùn lágbájá nìyẹn. Mi ìfẹ́ bẹ́ẹ̀ máa rù ní ilé òkùnkùn rárá. Ẹ̀fọ́ àti ẹgbẹ́ mi ṣe bí lágbájá. Ṣe bí mo ò láìkí ẹ̀. Nǹkan tí wọ́n ń pè ní originality gan rèé o. Òun náà ni Obesere ń sọ pé nǹkan tó ń fẹ́ ni ẹ̀kan wọ́n máa sọ pé òun ń kọrin bí ẹni báyìí báyìí. Wọ́n máa fi mí ṣẹ́lu mí. Wọ́n máa kọrin bí tiẹ̀. Wọ́n dẹ̀ máa fi èrè gbogbo mi sórí orí tẹlifíṣàn. African Michael Jackson yìí Ìjẹ̀ṣà ní Sùúrùlérè mọ́tì rẹ̀ àwọn ará àdúgbò yẹn ló fún mi lórúkọ yẹn nígbà yẹn ní African Fuji Michael Jackson. Later òun náà ni mo gbọ́ pé Alhaji sí Kabaka Ajani àwọn náà ti sọ pé àwọn ń jẹ́ Fuji Michael Jackson. Fuji Michael Jackson máa gbà kí ló jẹ́ Ajani kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kẹ́ easy èmi gangan ni African Michael Jackson ó di èyí Michael Jackson ò kọ́ lana èyí kọ́lá. Gbọ́n yẹn o nínú ayé yìí wọ́n ní ohun tó kọjú séèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ẹlòmíì tó rò pé nǹkan tóun gbé dání kò wúlò fóun òun náà ló wúlò fún Obesere yìí o Obesere ó já orúkọ yìí gbà kó tiẹ̀ jágbà náà ó fẹ̀sọ̀ gbà lọ́wọ́ ọmọlẹ́yìn ẹ̀ tí ò mọyì ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí lò orúkọ yẹn ló gbé débi tó gbé ló gbé débi gíga níbi tó dé yìí. Ẹ drop comment yín, remember to like, share and follow us. Thanks for watching.